A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àjọ iléeṣẹ́ aládàáni OPS ti fi ẹ̀hónú wọn hàn lórí bí àwọn jàǹdùkú ṣe ń ṣe ìkọlù sí ọkọ̀ àjàgbé tí ó ń gbé oúnjẹ tútù àti àwọn ohun èlò. Wọ́n ní èyí tí ó lè yọrí sí kí àwọn iléeṣẹ́ ti ibi iṣẹ́ pa káàkiri orílẹ̀-èdè. Àwọn ọmọ ẹgbẹ́ OPS fi ìkìlọ̀ yìí ránṣẹ́ lánàá nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú akọ̀ròyìn bí àwọn jàǹdùkú ṣe ń ṣe ìkọlù sí àwọn èròjà ìkọ́lé àti oúnjẹ ìgbàlódé bíi spaghetti ní ìpínlẹ̀ Ògùn àti Kaduna. Bákan náà lánàá ni ìjọba àpapọ̀ sọ wípé àwọn yóò bẹ̀rẹ̀ pínpín kóró oúnjẹ lọ́fẹ̀ẹ́ fún ìpínlẹ̀ nínú ọ̀sẹ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ àjàgbé àti ìkẹ́rùsí tí í ṣe ti àwọn iléeṣẹ́ aládàáni pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ Organized Private Sector OPS ni wọ́n ti ṣe ìkọlù sí láti ọ̀dọ̀ àwọn afurasí jàǹdùkú bí ọ̀wọ́ngógó ṣe túbọ̀ ń gbalẹ̀ sí i lórílẹ̀-èdè. Ọ̀sẹ̀ tí ó kọjá ni àwọn ọ̀dọ́ kan jí oúnjẹ nínú ọkọ̀ tí ó há sínú súnkẹrẹ-fàkẹrẹ ní ojúnà Kaduna ní agbègbè Suleja ìpínlẹ̀ Niger. Ní ọjọ́ Àìkú, àwọn afurasí jàǹdùkú ṣe ìkọlù sí ilé ìkẹ́rùsí Agricultural and Rural Development Secretariat tí ó wà ní agbègbè Deidei níbi tí wọ́n ti kó ọ̀pọ̀lọpọ̀ ìrẹsì, kóró oúnjẹ àti àwọn ohun èlò amáyédẹrùn mìíràn. Ìgbìyànjú àti já ilé ìkẹ́rùsí aládàáni mìíràn ní Ìdú Industrial Estate Jabi ìlú Àbújá ni àwọn ológun tí ó ń ṣọ́ ibẹ̀ ṣe ìdáwọ́kọ̀ fún wọn. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀, ààrẹ ẹgbẹ́ Chamber of Commerce and Industry ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó Gabriel Idahosa sọ wípé ìṣòro ọrọ̀ ajé ti ń pè fún ìdàrúdàpọ̀ anarchy. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ìkọlù yìí lè pakún ìṣòro iléeṣẹ́ tí ó lè mú wọn ti iléeṣẹ́ pa. Idahosa ní bí ó tilẹ̀ jẹ́ wípé ìjọba ní kí ará ìlú ṣe sùúrù, ikùn tí kò wá lè ṣe sùúrù yìí ńkọ́? Bí ó bá tiẹ̀ wu orí kí ó ṣe sùúrù, ikùn ò ní jẹ́, èyí sì lè yọrí sí ìdàrúdàpọ̀. Kò sí ìyàtọ̀ láàrin aládàáni àti ará ìlú. Bí ìdàrúdàpọ̀ bá ti bẹ́ sílẹ̀, àwọn tí wọ́n ń ṣe ìkọlù kò fẹ́ mọ̀ bóyá ti ìjọba ni tàbí aládàáni. Ohun kan ṣoṣo tí wọ́n fẹ́ ni oúnjẹ. Gbogbo ohun tí ó bá ti jọ oúnjẹ ni wọ́n fẹ́ jágbà. Ìdí nìyí tí àwọn ṣe ń gbìyànjú láti sọ fún ìjọba kí wọ́n gbé ìgbésẹ̀ tí ó lè mú àdínkù bá ìyàn lórílẹ̀-èdè. Idahosa tẹ̀síwájú wípé ìjọba nílò ìgbésẹ̀ tí ó nípọn láti fi òpin sí ìwà ọ̀daràn. Ó ní àti kọjá ìpele bóyá yóò ṣẹlẹ̀, ó ti ń ṣẹlẹ̀ báyìí, gbogbo wa la ti ń fojú rí i. Ó ní láti bí ọjọ́ 2 sí 3 tí ìgbésẹ̀ yìí ti ń wáyé, ó túbọ̀ ń burú sí i ni. A sì nílò ìgbìyànjú tó nípọn láti ra ọwọ́ rẹ̀ bọlẹ̀. Ó tẹ̀síwájú wípé pẹ̀lú òfò tí àwọn olùdásílẹ̀ iléeṣẹ́ ṣe àkọọ́lẹ̀ rẹ̀ ní ọdún 2023, ìgbésẹ̀ yìí lè mú wọn ti iléeṣẹ́ pa kí wọ́n sì dá àwọn òṣìṣẹ́ sílẹ̀ pẹ̀lú bí àwọn jàǹdùkú ṣe ń pa wọ́n lára. Ọ̀pọ̀lọpọ̀ bílíọ̀nù náírà ni àwọn iléeṣẹ́ ńláńlá ti pàdánù láì yọ ti àwọn kéréje sílẹ̀. Alága àwọn iléeṣẹ́ aládàáni ní ìpínlẹ̀ Kogi àti Kwara, Alhaji Abdulrahman Bioku, náà ò gbẹ́yìn. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni ó ti sọ wípé ṣíṣe ìkọlù sí ọkọ̀ tó ń kó oúnjẹ kò sé lẹ́yìn ìṣẹ́ òun ìyà tó ń lọ lórílẹ̀-èdè. Bioku tí í ṣe ọ̀gá àgbà fún Biorach Group of Companies sọ wípé inú ń bí ará ìlú, ebi ti fa ìbínú yọ. Ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ ni ó ti dá òṣìṣẹ́ púpọ̀ sílẹ̀. Òṣìṣẹ́ díẹ̀ tó kù ń gba ìdajì owó. Ohun amáyédẹrùn tí ìjọba ń pín kò lè tán ìṣòro. Ìdí nìyí tí wọ́n fi ń ja ọlọ́kọ̀ lólè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn ọ̀jọ̀gbọ́n lórí àrùn ọpọlọ ti rọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin láti dúró lórí bí wọ́n ṣe figi gún ọtí inú ọ̀rá àti onígò kékeré nítorí ìwádìí ti jẹ́ kó di mímọ̀ wípé àmujù ọtí wọ̀nyí ní ipa tí ó ń kó nínú àìlera pàápàá jùlọ àrùn ọpọlọ.
bí wọ́n ti sọ wípé bí wọ́n ṣe gbé ẹsẹ̀ lé e ni ó dára jù fún àǹfààní àwọn tí ó kúndùn rẹ̀. Ìròyìn jábọ̀ wípé ilé ìgbìmọ̀ pa á láṣẹ fún ìgbìmọ̀ àjọ tó ń ṣàmójútó oúnjẹ àti egbògi NAFDAC kí wọ́n ṣe ìwádìí gbogbo ohun tí ó dìrọ̀ mọ́ bí wọ́n ṣe gbégi dí ohun mímu inú ọ̀rá àti ìgò kékeré lórílẹ̀-èdè. Èyí wáyé lẹ́yìn àbá tí wọ́n dá ní ilé ìgbìmọ̀ níbi ìgbẹ́jọ́ nínú oṣù Kínní tí àjọ NAFDAC gbégi dí ṣíṣe ọtí inú ọ̀rá pẹ̀lú onígò kékeré láti lè ṣe àdínkù sí àmujù rẹ̀ ní pàápàá jùlọ láàárín àwọn ọ̀dọ́. Nígbà tí ó ń fèsì sí ìwádìí tí àwọn aṣojú-ṣòfin ṣe ni ọ̀jọ̀gbọ́n lórí àrùn ọpọlọ fi sọ wípé bí ilé ìgbìmọ̀ bá fi lè gbẹ́sẹ̀ kúrò lórí òfin tí wọ́n fi dè é, èyí lè yọrí sí àmujù tí ó lè dá nǹkan mìíràn sílẹ̀ lágọ̀ọ́ ara. Ó ní ó ṣeé ṣe kí àwọn kan mu ọtí yìí débi wípé bí wọn kò bá mu ú lójúmọ́, ara wọn kì í balẹ̀. Ọ̀jọ̀gbọ́n kan láti ẹ̀ka iṣẹ́ ọpọlọ ní Ilé-ìwé Ẹ̀kọ́ṣẹ́mọṣẹ́ Benin, ìpínlẹ̀ Edo, Dókítà Kẹ́hìndé Ọdẹ́rìndé sọ wípé bí wọ́n bá gbẹ́sẹ̀ kúrò lórí àwọn ọtí wọ̀nyí, èyí lè ṣe àlékún àìsàn tí ọtí ń fà lágọ̀ọ́ ara, ìṣòro ará ìlú àti ràbàràbà tí ó lè yọrí sí ìjàmbá ọkọ̀, jàgídíjàgan pẹ̀lú májèlé látara ọtí. Ọdẹ́rìndé fìdí ẹ̀ múlẹ̀ wípé mímu ọtí lápọ̀jù lè dá nǹkan mìíràn sílẹ̀ fún ọpọlọ, lára rẹ̀ ni ìjákulẹ̀ àti ìjayà. Ó wáá rọ àwọn aṣòfin kí wọ́n wo àlàáfíà ará ìlú kí wọ́n sì ṣe òfin láti yanjú gbogbo ohun tí ó lè mú wọn fi ọtí sí àrọ́wọ́tó wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Plateau Caleb Mutfwang ti fi ẹ̀sùn kan ààrẹ àná Muhammadu Buhari wípé àìkájú òṣùwọ̀n rẹ̀ ni ó ṣe okùnfà ìṣòro ọrọ̀ ajé tí orílẹ̀-èdè ń kojú lọ́wọ́lọ́wọ́. Mutfwang dìídì sọ wípé a ti ta ọjọ́ ọ̀la wa nígbà ìṣèjọba ààrẹ àná. Gómìnà sọ èyí lánàá níbi ìbúra àwọn olùbádámọ̀ràn pàtàkì 22 pẹ̀lú àwọn olórí àjọ ìjọba ní ilé ìjọba ìlú Jos. Gómìnà ní a ti wà ní oríta tí ó ṣòro nínú ìtàn orílẹ̀-èdè Nàìjíríà. Òun sì wà lára àwọn tí ó fẹ́ wípé lẹ́yìn ìdìbò kí a gbàgbé nípa òṣèlú, gbájúmọ́ ìjọba. Gómìnà tẹ̀síwájú wípé bí ó tilẹ̀ jẹ́ wípé ẹgbẹ́ òṣèlú ààrẹ yàtọ̀ sí tòun, síbẹ̀ ó jẹ́ ẹ̀tọ́ fún òun láti sọ òtítọ́ ọ̀rọ̀ fún ọmọ orílẹ̀-èdè wípé ìjọba òde ìsinyìí jogún ìṣòro tí ó burú ju ti ọdún 1999 lọ. Mutfwang ní Buhari fi ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè sílẹ̀ nínú ìṣòro fún ààrẹ Bọ́lá Tinubu. Ó ní ìjọba ìsinyìí jogún ọrọ̀ ajé tí ó ń tẹ owó tí iye rẹ̀ wọ 30 tírílíọ̀nù náírà tí wọ́n sì ń pín mọ́ ara wọn lọ́wọ́. Ìjọba yìí jogún ọrọ̀ ajé níbi tí epo rọ̀bì tí wọn kò tíì wà kúrò nílẹ̀ ti di títà síwájú. Ìdí nìyí tí owó náírà ṣe ń jó àjórẹ̀yìn nítorí a ti ta ọjọ́ ọ̀la wa lábẹ́ ìṣèjọba tí ó kẹ́yìn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mutfwang, èyí ló ń fa ìṣòro ìyàn, fífọ́ ilé ìkẹ́rùsí àti oúnjẹ tó ń wáyé lórílẹ̀-èdè. Ìdí nìyí tí ariwo wàhálà ṣe pọ̀ lọ́tùn lósì. Ó ní àwọn dúpẹ́ wípé ìpínlẹ̀ Plateau ní ọ̀pọ̀ oúnjẹ ju ìpínlẹ̀ mìíràn lọ. Òun sì gbà á ládùúrà wípé àwọn kò ní kojú irúfẹ́ ìṣòro oúnjẹ báyìí. Ó túmọ̀ sí wípé a gbọ́dọ̀ tẹra mọ́ṣẹ́. Mutfwang tẹ̀síwájú wípé ìjọba rẹ̀ ti ń gbèrò àti ṣe ìdásílẹ̀ àkànṣe ibi ìpèsè oúnjẹ ní ìjọba ìbílẹ̀ Barkin-Ladi pẹ̀lú àjọṣepọ̀ African Development Bank tí iye rẹ̀ wọ $300 million. Ó wáá rọ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn láti ràn wọ́n lọ́wọ́ yanjú ìṣòro yìí fún àǹfààní ará ìlú. Bí ó ti fi kún un wípé àwọn ará Plateau ti jìyà tó pọ̀, ó ní wọ́n mọ̀ nípa ìtàjẹ̀sílẹ̀ tí ó wáyé, àsìkò ti tó láti sọ wípé ó tó gẹ́ẹ́. Ìròyìn jábọ̀ wípé National Security Adviser (NSA) Nuhu Ribadu ṣe àfihàn wípé ìṣòro ọrọ̀ ajé tó ń kojú orílẹ̀-èdè báyìí kò sé lẹ́yìn àjogúnbá kòròfo owó lẹ́yìn tí ìjọba ìsinyìí gbàjọba. Ìṣòro yìí pọ̀ débi wípé ó yọrí sí ìyàn, ọ̀wọ́ngógó oúnjẹ àti ohun èlò
tí ó yọrí sí kí àwọn kan máa ṣe ìkọlù sí ọkọ̀ àjàgbé tí ó ń kó oúnjẹ àti ilé ìkẹ́rùsí káàkiri orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ààrẹ ìjẹta Olúṣẹ́gun Ọbásanjọ́ ti ṣe é ní gbọmọgbọmọ làárọ̀ fàdítì wípé ọ̀nà kan ṣoṣo láti yanjú oríṣiríṣi ìṣòro tí ó wà ní Áfíríkà ni nípasẹ̀ ìjíròrò. Ọbásanjọ́ sọ eléyìí ní ọjọ́ Ajé ní ìlú Àbẹ́òkúta níbi ìpéjọpọ̀ Youth Leadership Symposium tí wọ́n pe àkọlé rẹ̀ ní àǹfààní fún àlàáfíà. Ipa àwọn ọ̀dọ́ láti dènà wàhálà l'Áfíríkà. Opportunity for Peace, Roles of the Youth in Conflict Prevention in Africa. Ààrẹ ìjẹta ní láti ṣe àfikún àṣà àlàáfíà àti ààbò sínú àwọn ọ̀dọ́ jẹ́ àṣetúnṣe kí wọ́n lè jẹ́ irinṣẹ́ láti ṣe ìgbélárugẹ àlàáfíà yálà tí wọ́n fi ń lò wọ́n gẹ́gẹ́ bí irinṣẹ́ fún màdàrú. Ìròyìn jábọ̀ wípé ìpéjọpọ̀ yìí jẹ́ ọ̀kan nínú ètò tí wọ́n ti ṣe àgbékalẹ̀ rẹ̀ fún ọjọ́ ìbí ọdún 67 Ọbásanjọ́ tí ó ń wáyé lónìí ọjọ́ 5 oṣù kẹta. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọbásanjọ́, ó ní ó ṣe pàtàkì láti ṣe àmúlò ìfẹ́, ìfaradà àti àlàáfíà yálà tí wọ́n fi ń ti ẹ̀tanú àti ọ̀rọ̀ òdì tí ó lè yọrí sí fàákájà síta. Ó ní kí wọ́n rí àlàáfíà gẹ́gẹ́ bí ohun tí kò ṣeé dúnàádúrà fún ìdàgbàsókè ọrọ̀ ajé àti àṣeyọrí. Ọbásanjọ́ ní àwọn ọ̀dọ́ gbọ́dọ̀ dúró ṣinṣin tako fàákájà níbikíbi ní ilẹ̀ Áfíríkà kí wọ́n sì jẹ́ irinṣẹ́ fún àlàáfíà ju kí wọ́n máa tàn wọ́n lọ fún ìbàjẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ti ṣe àfihàn wípé 70% nínú 70% ìwà ìbàjẹ́ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wá láti ilé ìfowópamọ́. Alága àjọ EFCC Ọlá Olúkóyèdé ni ó ṣe àfihàn yìí níbi ìpéjọpọ̀ kan tí ó wáyé ní ìlú Àbújá. 2023 Annual Retreat and General Meeting of the Association of Chief Audit Executives of Banks in Nigeria. Ọ̀gá EFCC tọ́ka sí wípé ẹ̀ka ilé ìfowópamọ́ ti ń gbilẹ̀ nínú ìwà jìbìtì tí àjọ EFCC ń kọ̀rọ̀jú sí. Olúkóyèdé tí adarí ìwádìí abẹ́nú Internal Audit Ìdòwú Apẹ́joyè ṣaṣojú tẹnumọ́ wípé ó ṣe pàtàkì láti ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn àti àwọn ọ̀jọ̀gbọ́n nídìí iṣẹ́ ọ́díìtì láti lè gbógun ti ìṣòro ìwà ìbàjẹ́ ní ẹ̀ka ilé ìfowópamọ́. Olúkóyèdé tẹ̀síwájú wípé ìwà ìbàjẹ́ ní orílẹ̀-èdè sodo nínú àti láyìíká ilé ìfowópamọ́. Èyí tí ó wọ́pọ̀ jù ní títa owó oníbàárà, yíyọ̀ǹda owó yíyá, ìwé yíyí pẹ̀lú àwọn ìwà ọ̀daràn mìíràn tí ó ń wáyé ní ilé ìfowópamọ́. Èyí tí ó ń ṣẹlẹ̀ ní ìta ilé ìfowópamọ́ ni èyí tí ó ń wáyé nídìí ATM, ìlẹ̀dí àpòpọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n èyí tí ó kọni lóminú jù ni láàárín òṣìṣẹ́ inú ilé àti ará ìta. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.